lára àbòsí ń lọ nílẹ̀ Yorùbá tá a lè fojú fò tó yẹ kí tá a bá fojú fò Ọlọ́run gan-an lè sọ̀bínú rẹ̀ lẹ̀ sílẹ̀ Yorùbá. Lára rẹ̀ ni ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ nílùú Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ètò fi jábọ̀ sí ni wípé lákọ̀ọ́kọ́ bàbá ọba Ghandi mo kí yín gan, ẹ kú faradà ẹ sì kú àtẹ̀mọ́ra lórí ọ̀rọ̀ tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́. Mo kí yín gan. Wọ́n ní àwọn Yorùbá bọ̀ wọ́n ní àgbà àgbà ni, tọ́mẹ́kẹ bá ń ṣe bí ọmẹ́kẹ àgbà ọmọ ṣe bí àgbà. Àbòsí tá a wá ní lọ lọ́wọ́lọ́wọ́ ni lórí ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni pé gbogbo alamọ irú èèyàn tí Ìmáàmù jẹ́. Bí bàbá wa ọba Ghandi ṣe jẹ́ atọ́ba tẹ́lẹ̀ kó tó dọba, torí wọn ò sínú ọba tẹ́ pé ẹ fi 50 ẹgbẹ̀rún sínú àpò òwe fún pé bàbá ẹgbà ní tí mo fẹ́ rí ẹ bá ń ṣe bẹ́ẹ̀. Rárá, wọn ò sínú ọba bẹ́ẹ̀. Ọba tó ti yó tẹ́lẹ̀ ni kẹ́ tó gbóúnjẹ wá. Ó ní bàbá ọba Ghandi ti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ Ìmáàmù Dr. Yunus Toliat Ayílára tẹ́ jẹ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n sì lò pẹ́ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Àwọn náà ní wọ́n yẹ sáré bíi pa àáfàá tẹ́lẹ̀. Kò sọ wá rọrùn kí wọ́n tó gba àmì ìràwọ̀ 3 níbi iṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò. Mo fẹ́ kẹ́yìn èèyàn mọ̀ pé bàbá ọba Ghandi ọ̀rọ̀ yóò kàn wọ́n lápá kàn wọ́n lẹ́sẹ̀ o. Pàápàá jùlọ gbẹ̀yìn tí ẹ fẹ́ máa sọ̀rọ̀ kò bá kún gbé sí bàbá ọba. Ọ̀rọ̀ yóò kàn wọ́n o, ẹ má bú bàbá ọba o. Ẹ̀bẹ̀ tá kàn máa bẹ ọba Elédùà báyìí ni pé gbogbo àwọn amòòkùnṣìkà akèdìbọgbó sọ̀bànújẹ́ sójú ọ̀nà ńlá bẹ́ẹ̀ lọ́n fún kọ́lọ́ ọba Elédùà kò tú wọn láṣìírí. Ibi máa ń lọ ni pé ẹ wo àbòsí tí àwọn èèyàn yìí ṣe. Ọba Ṣọ̀ún tàná kọ́lọ́ ọba kọ́ bá fọ̀run kẹ́ wọn. Ìdílé Ayílára ẹ̀yin ni Ìmáàmù kan o. Ọba sì foyè ohun lélẹ̀ pé ẹ lọ mẹ́rin tí ó jẹ Ìmáàmù wa. Nínú àwọn nǹkan tó bá sì fi lélẹ̀ ni pé ẹni tẹ́ bá yàn ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tèmi ń darí yìí, ìyẹn ní ọba Ṣọ̀ún tàná. Bàbá yẹn sọ pé ó kéré tán ó gbọ́dọ̀ ní ìwé ẹ̀rí BSc, ó gbọ́dọ̀ jáde yunifásitì. Nígbà tá à ń sọ yìí, Dr. Yunus Toliat Ayílára wọ́n sì wà lẹ́nu iṣẹ́ ìjọba àpapọ̀ ńgbà náà tí wọ́n wà ń bi ẹ̀ṣọ́ aláàbò pẹ̀lú ipò tó dáa tí wọ́n dìmú níbẹ̀ tí wọn ò sì ní wàhálà kankan nípínlẹ̀ Ògùn. Ẹ̀yin èèyàn náà lè lọ pé Dr. Yunus Toliat o pé máa bọ̀ nílé o, Ìmáàmù ti kan ìdílé wa o. Wọ́n sá wo kòkó mọ́ Dr. Yunus Toliat Ayílára ńgbà náà, wọ́n wo kòkó mọ́ wọn. Bàbá náà ò bẹ̀sù bẹ̀gbà, wọn ò fẹ́ kọ̀rọ̀ sáwọn ẹbí wọn lẹ́nu. Bàbá gbalé wá o. Wọ́n ṣe ìdánwò ráńpẹ́ fún àwọn tí wọ́n jọ dìde. Kò ṣeé ṣe kó jẹ́ pé nìkan náà ni wọ́n fà á lẹ̀. Èèyàn tó dìde ṣe díẹ̀ nígbà yá lọ́ka àwọn 3. Nínú àwọn 3 ọ̀hún náà ti wá ṣèdánwò fún wọn. Àwọn ilé ètò mọ́sálásí ńlá ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ṣèdánwò ráńpẹ́ fún wọn. Ọlọ́run kádàrá pé kí Dr. Yunus Toliat Ayílára kí wọ́n jáwé olúborí pẹ̀lú máàkì tó gún gbọ̀rọ̀gbọ̀rọ̀ sí tẹ́ni tó ṣẹni èkejì. Ẹni tó ṣe kejì lẹ́ni tí ń ka Fátíà ní ọjọ́ Eid tí ń kà bí ìgbà tí katakata bá ń wúlẹ̀. Ẹ má bínú o. Ẹni tó sì kẹ́sì ipò kejì nù. Èèyàn lọ bẹ́ẹ̀. Ṣọ̀ún tàná wọ́n wé Dr. Yunus Toliat Ayílára, wọ́n wé wọn láwà ní Ìmáàmù. Dr. Yunus Toliat Ayílára wọ́n ti kọ̀wé fi iṣẹ́ wọn lẹ̀ o pẹ̀lú owó ribiribi tí wọ́n ń gbà lẹ́nu iṣẹ́ àti iṣẹ́ ipò tó ga tí wọ́n ní ń bẹ̀. Wọ́n kọ̀wé fi iṣẹ́ wọn lẹ̀. Àwọn adé Ìmáàmù tán. Ìgbà tí Ṣọ̀ún tó gbéṣẹ́ gẹ́gẹ́ bí n tá ń sọ lọ tẹ́lẹ̀ níbi fọ́nrán tí mo ṣe bí ọjọ́ mélòó kan sẹ́yìn báyà náà àbí jẹta.
àwọn aláwo fẹ́ sin Ṣọ̀ún tàná, wọ́n fẹ́ sin bí wọ́n ṣe máa ń sin òkú àwọn bàbá àwọn aláwo ní òṣèré kìíní kankan o. Gẹ́gẹ́ bí ìmáàmù tí wọ́n sì mọ̀ pé mùsùlùmí ni bàbá Ṣọ̀ún tàná, ìmáàmù yarí pé àwọn làwọn ó sin, wọ́n sì sin wọn. Araba wo àná tó gbéṣẹ́, ó ní tóun àti ìmáàmù jọfà, ó lérí léka fún bàbá ìmáàmù. Nínú rádà Ọlọ́run, nínú kádàrá Ọlọ́run, Araba wo ló kọ́kọ́ lọ. Àmín tí ọkàn lọ́la, ṣùgbọ́n Araba wo ti lọ. Wúrùmí ilé náà lọ láàrin ìgboro Ògbómọ̀ṣọ́ pọ́n, ó ní kinní kan, ó nígbà, ó ń lọ ṣe gbá, ó ń lọ́sàwó ló ṣe kankan o. Ìyẹn lọ bẹ́ẹ̀. Láti ìgbà náà wá ní àwọn tí wọ́n wá jẹ́ alátakò ìmáàmù, àwọn ni wọ́n wá lọ lọ́dì, ni wọ́n lúgọ lábẹ́ bàbá ọba Ghandi. Bàbá ọba Ghandi ẹ̀pá àwọn ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó ni àwọn òsì mọ kankan tiẹ̀ nígbà wá. Ṣùgbọ́n bàbá ọba Ghandi náà ń bínú torí pé Dr. Yunus Toliat Ayélára wọ́n sọkàn àbá lójú pé àwọn ò sí lẹ́yìn wọn gbà tí wọ́n ń dun ọba. Ẹ dákun tí èèyàn bá fẹ́ ya alábòsí ní tòótọ́, bó ni wọ́n ṣètò lẹ́yìn ọba Ghandi nígbà tí wọ́n ń dupò lọ́wọ́. Nígbà tí ẹ̀yin tẹ́yìn jọ ń dupò ọba, tẹ́ ẹ jẹ́ 20 àti 3, tí ọba Ghandi nìkan sì jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ láàrin wọn, táwọn 20 àti 2 yòókù wọ́n jẹ́ mùsùlùmí. Àwọn mùsùlùmí tá a sì ń sọ yìí, wọ́n ń kírun lẹ́yìn ìmáàmù. Ẹ̀yin ayé ẹ bá wa gbọ́ o, bó ni ó sì wá rọrùn fún ìmáàmù kí wọ́n wá ní àwọn fi àwọn tí ń tò lẹ́yìn wọn lẹ̀, ọmọ lẹ́yìn wọn lẹ̀, wọ́n wá lọ tò sẹ́yìn bàbá wa Ghandi Ọláoyè. Ẹ gbọ́ sọ ṣeéṣe sí ìhùn ní ya alábòsí, sọ rọrùn bẹ́ẹ̀ ìkànnù. Lẹ́yìn eléyìí ni bẹ́ẹ̀ ṣe di ọba tán ní bàbá wa ìmáàmù Toliat Ayélára ti ṣe kínní, wọ́n ti gbárùkù tì yín débi pé oríṣiríṣi àwọn àdúrà náà ń ṣe fún yín lábala abẹ́hùn. Ẹlẹ́ẹ̀kejì tí mo rí pé tó wá wúwo díẹ̀, òun lọ́rọ̀ bàbá wa Adébóyè tí bàbá Ghandi kúnlẹ̀ síwájú wọn tí wọ́n ṣàdúrà fún gbàtàn ṣe ìjọba, tí ìmáàmù sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹ jẹ́ n sọ̀rọ̀ yẹn bí wọ́n ṣe sọ pé tí wọn ò tó èmi ìdí bàbá wa Adébóyè. Èyí tí èèyàn bá ti mẹ̀bi ẹlẹ́bi yẹn pẹ́ lórí ìkúnlẹ̀, bàbá ìmáàmù ti wá bẹ̀yìn bàbá wọba. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń bínú lórí ọ̀rọ̀ tẹ́ ẹ ń bínú lórí gbólóhùn yìí náà, àrò ẹ̀yin náà ẹ má bínú tó bá pé tí ń bínú nù. Àrò yẹn ẹ má já wọn alábòsí o lo àǹfààní òun láti máa gbé bàbá wọba kọlu ìmáàmù, torí pé gbogbo àwọn tí ń wo ìmáàmù lágbàáyé wọ́n mọ̀ rí ní rí pé tí wọ́n ń gbọ́ òdodo tí ìmáàmù ń sọ lẹ́nu, tí wọ́n sì ń rí bí ìmáàmù ṣe ń ṣe tán rí pé òdodo ni arákùnrin sọ, ẹ jẹ́ wọ́n mọ̀ rí bàbá wọba bí alábòsí, bàbá èsì sálábòsí. Ẹ dákun tó tọ́lọ́run. Ẹni ẹ wá wò àárín ẹ, ara àbòsí ń lọ nìyẹn o. Ẹni tí wọ́n máa ń ṣe mí lè mọ̀ ni pé àwọn tí wọ́n á pèrè àwọn láàfáà, tí wọ́n pèrè àwọn mùsùlùmí. Kí l'Ànábì sọ fún wa? Ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tó bá ti máa jàdùpò, tí wọ́n pé ọjà dùpò ni, Ọlọ́run ní kún lọ́wọ́. Ìmáàmù Toliat Ayélára kò jàdùn ìmáàmù tẹ́ ẹ débẹ̀. Ìgbà tó débẹ̀ tán lẹ́yìn tọ́lọ́run pé ọjà mọ́ lọ lẹ́bẹ̀rẹ̀ wàhálà. Àbòsí ń lọ lẹ́rìn o, àbòsí ń lọ lẹ́rìn o, àbòsí ṣe kí ni àbòsí ń lọ lẹ́rìn o. Ojú ọmọ Yorùbá, ẹ jẹ́ ń dánu dúró báyìí, ẹ tún bá ń gbélé náà yẹ̀ wò, á tún pàdé.